ọdún ayọ̀ Olúwadámiláre Àkàndé ni mò ń ké sí ọlọ́jọ́ bí òní o a pè ọ́ ò gbé pé tiwa kí ló dé Olúwadámiláre èrò tó pọ̀ ní òjò ráyè tiwa lónìí ọjọ́ bí rẹ̀ Àkàndé máa ń gbóhùn ẹnu mi Olúwadámiláre o ọba mi Èdùmàrè ṣé lódìrí ẹwà fákúkọ odó sórí Kristi àpáta ilẹ̀ mìíràn yanrin ni ọlọ́jọ́ bí òní mọ́ni mo bẹ́ẹ̀ lóye mo pè ọ́ lóko Àkàndé o Olúwadámiláre ni mò ń ké sí ẹni obìnrin kò lọ́nà ó ní bẹ́lẹ̀ yìí ọba jọ́kọ̀ ẹni àti ìdálé ẹni ọba mi Èdùmàrè tó pẹ́ ẹ mọ́ tó fún ẹ lọ́mọ rẹ̀ tó mú àwọn tó nífẹ̀ẹ́ rẹ pé èmi PTA Prince Túwàgùn Adéolú àkọ́kọ́ akéwì fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun kí n máa kí ọlọ́jọ́ bí òní Olúwadámiláre o wípé kú òní pọ̀ àwọn oníṣèkan rẹ gbọgbọgbọ lọ́wọ́ yọ jorí lọ àlàkalẹ̀ so onítẹ̀sùmarì wọ́n ní ìrè Ìbàdàn o nítorí Olúwadámiláre n'Íbàdàn ni wọ́n kí wá sí o n'Íbàdàn ni wọ́n kí wá sí bàbá tiẹ̀ pẹ̀lú wọn lónìí ilẹ̀ bàbá tíà pẹ̀lú wọn lónìí ilẹ̀ n'Íbàdàn o n'Íbàdàn ni wọ́n bí wá sí. Olúwadámiláre o ṣèbí wọn lọ́mọ Ìbàdàn mọ́jàmọ́jà sí kárẹ́ wájú lẹ́rú ìlú ẹ̀jẹ̀ yóò gúnmọ́lá ọwọ́ kẹ́bẹ̀rẹ̀ bí ìjà ìlú bíkúlé omi ẹyẹlé ìlomi abùmú àṣèjìrẹ́ ìlomi abùwẹ̀ Ìbàdàn kì í bá ní sọ̀rí ẹ̀múni lọ sógun wọ́n máa sọ pé Ìbàdàn Ìbàdàn la pè títí tó ní Ìbàdàn lọ́jọ́ sí Olúwadámiláre o máa fi yé wọn Ìbàdàn ìjàlè ẹnìkọ̀ọ̀kan bí Ìbàdàn bá bọ̀ látọjú ogun wọ́n ní ẹ bọ́lẹ̀ lórí ẹṣin ẹ lẹ́ bọ́lẹ̀ lórí ẹṣin ọba yín gẹ̀ẹ́sì wọlé àti gbọ̀wọ́ náà pè n'Íbàdàn wọ́n máa gẹ̀ẹ́sì kó lé ní Olúwadámiláre o òní lọ́jọ́ bí rẹ ọba mi Èdùmàrè lọ́dẹ láre gbọgbọgbọ lọ́wọ́ yọ jorí lọ àlàkalẹ̀ so onítẹ̀sùmarè gbọ́ bá gbálégbàta àtàládarí ẹ̀ sí ẹni bá ní kó o kú kó gbọ̀rún jọ aláwọn tó nífẹ̀ẹ́ rẹ àwọn tífẹ̀ẹ́ rẹ sì ń bẹ lọ́kàn wọn àwọn tó bá mi Èdùmàrè ti lù ẹ́ fún láti dé èèyàn àwọn tó bá mi Èdùmàrè ti lù ẹ́ fún láti gòkè àgbà àwọn tó bá mi Èdùmàrè ti lù ẹ́ fún láti tó nǹkan tò náà ń sọ wípé ikú ò ní pọ̀ o àrùn ò ní ṣèkan rẹ àwọn olólùfẹ́ rẹ náà pé èmi PTA akéwì àtùkọ̀rọ̀ kí n máa sọ wípé igba ọdún ọjọ́ kan ni ọdún ayọ̀ Olúwadámiláre Àkàndé mo sọ wípé ọmọ Ìbàdàn dùn ún bí